fún obìnrin tó ń wá ọkọ alálùbáríkà tó má mú bọ́ lórí ọkọ àbọ́kùnrin tó má mú bọ́ lórí ìyàwó tó ń wá ìyàwó alálùbáríkà àbẹ́ni tó jẹ́ pé ó lẹ́ràn kórìíra lára táwọn èèyàn ò fẹ́ràn rẹ̀ tó fẹ́ kí gbogbo nǹkan tọ́lọ́run dá kó máa fẹ́ràn òun gbìyànjú kó bá mi wá omi òkun omi òfèrèfé òjò àtomi àgbọn wá omi òkun yẹn àti omi òfèrèfé yẹn ní kán bá ẹ han yáwà dùd 11,000 kó wá fomi òkun àtomi òfèrèfé yẹn kó fi fọ́ kó mísì omi àgbọn díẹ̀ mọ́ kó foyín sí kó ra máa mú díẹ̀díẹ̀ kó ṣẹ̀tún wá sọ pé kán bá ẹ ṣe kí ni o kán bá ẹ han yáwà dùdù míì 11,000 pẹ̀lú tàdá tó mọ́ wọ́n wá ní kán bá ẹ gẹ́ẹ̀tì ewé akẹṣẹ tútù àti ewé imí esú tútù wàá wá àgbọn wàá gba omi àgbọn yẹn wàá fi gbo ewé méjèèjì yìí tó bá ti fi gbo àti ewé ọ̀mísìnmísìn ewé mẹ́ta ewé ọ̀mísìnmísìn ewé imí esú ewé ìwo akẹṣẹ wàá fi mẹ́tẹ̀ẹ̀ta gbo omi àgbọn wàá sẹ òun ni wàá fi fọ ọ̀hún túyáwà dúdú 11,000 tó ń bá ẹ kọ yẹn wàá wá ṣe kíni wàá rọ sínú ibì kan wàá da tùràrí olóòórùn dídùn tó bá lágbára wàá dà lé lórí wàá ṣèkì ẹ̀pọ̀ wàá máa fi para lẹ́yìn ìgbà yẹn ni wàá wá yan yáwà dúdú láàyò tí wàá máa sá yáwà dúdú 11,000 wàá máa fi bẹ ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run bá dá wọ́n bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ìwọ tó ń wá ọkọ wàá rọ́kọ ìwọ tó ń wá ìyàwó wàá rí ìyàwó bí sínú láì tààlà ìlọsíwájú àdè máa bá ẹni bí sínú láì tààlà yáwà dúdú orúkọ ọlọ́run ọba tó tẹ̀sùn wọn gidi ni síwájú kó tó ṣàdúrà yìí àbí tó bá ṣàdúrà yìí tán make sure pé o fi àdúrà yìí ránṣẹ́ sí gbogbo èèyàn kan jàǹfààní ẹ̀ àwọn èèyàn ní ìpèníjà lórí ọ̀rọ̀ onífẹ̀ẹ́ dé ọlọ́run bá lọ́ba tó dẹ̀ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ káwọn èèyàn máa fẹ́ gbatẹrú òun á fẹ́ ìfẹ́ ẹ̀ sínú omi táwọn èèyàn bá ti ń mu omi wọ́n bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ afẹ́fẹ́ lomi sínú atẹ́gùn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ lọ ṣe ètò mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ ṣe bẹ́ẹ̀ ni so ṣíwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fún sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ìwọ tó yẹ pé a ní onípèníjà lórí ọmọ bíbí ni lórí ìkankan sí kejì ní ayé ń dàyàn láàmú oṣù àjẹlẹ́bọ lóògùn àìsàn ọlọ́jọ́ pípẹ́ ó ti lògùn sí kò lọ aláwọn product lóríṣiríṣi àwọn product wa àwọn ẹ̀kọ́ táwa kọ́ ní India tí mo kọ́ China tá gba doctor tá gba professor lé lórí iṣẹ́ tí mo bá ń lé ni bẹ́ẹ̀ ni iṣẹ́ tí bàbá mi ń ṣe ni ọmọ Ìlọrin lèmi so alhamdulilayi rabbil alamin adẹ́kẹ́kọ̀ọ́ káàkiri Nàìjíríà kọ́ káàkiri Africa lọ sí Asia continent àwọn product wa ní ẹ̀rí our product our mattress is coming from kini Indian then we pack it in South Africa so make sure you get one of our products èyíkéyìí ni àníkà àní time láti máa ṣàlàyé ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ obìnrin tó ní diabetics oríṣiríṣi àìsàn both natural and spiritual problem àtúnláwọn special powder miracle leaves lélẹ̀ àwọn tó ti ń lo product wa mọ̀ aláwọn special powder tó jẹ́ pé wọ́n ń ṣoṣólẹ̀ wọ́n ń ṣàwọ́rò wọ́n ń ṣàwúre wọ́n ń ṣàyọnu ayé àmọ́ powder tọ́wọ́ ẹ bá tẹ̀ ó máa create solid barrier between you and evil world ẹ̀mí òkùnkùn wọn ní rí ẹ mọ́ bẹ́ẹ̀ ni ìṣọ́ tó lágbára ni o ní láti get powder wọ̀nyí àtàwọn oríṣiríṣi nǹkan bí ètò àwẹ̀ wà ètò sàárà wà tó legit ètò àdúrà wà tó legit àwọn legit powder halal powder wà láti lè ṣe kíni o láti lè kojú èké tó bá jẹ́ ìpèníjà ẹ WhatsApp wa lórí +2761295638 innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí gbogbo wọn tó ń wojú ọlọ́run ọba fọmọ gbogbo wọn tó ẹ pé oní diabetics ni tó ẹ pé fẹ́ kó kúrò nínú system àní package fún àbọ́kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè perform déédéé mọ́ àní package lóríṣiríṣi just contact us aláwọn special package tá a máa ń ṣe aláwọn product ìsọ̀yè ilé àmù gbogbo ẹ̀ lówó àrógbò sáìdákọ́lẹ̀ fibroid oríṣiríṣi àwọn product wà lẹ́wà irú ọ̀lì wọn sí ikú nìkan ni kò lè wò wọn àti miracle leaves kò sáìsàn náà prevention ni treatment ni cure ni contact wa lórí +2761295638 innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ má sálámù wáyé lálẹ́ kọ́.